Good day, everyone. How you guys doing? Hope you're doing well. I've missed you all, and I know you've missed me as well. You're welcome to today's class. As you know, we tweak different things, but today what we have to check is comprehension. Ohun tí a máa gbéyẹ̀wò lónìí, òun náà ni ohun tí àwọn eléèbó máa ń pè ní comprehension, léyìí tó túmọ̀ sí àsọyé ní èdè Yorùbá. Ní báyìí, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Let's proceed. How do you express yourself in Yoruba language? Now, let me use myself as an example, and I would like you to do the same. My name is Fadele. Orúkọ mi ni Fadele. My name is Fadele. Orúkọ mi ni Fadele. I am black in complexion. Mo jẹ́ ènìyàn dúdú. I am tall. Mo jẹ́ ènìyàn gíga. My favorite food is rice, beans with dodo. Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìrẹsì, ẹ̀wà àti dodo. My favorite game is football. Eré ìdárayá tí mo fẹ́ràn jù òun náà ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. I am 26 years old. Mo jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. My favorite subject is Yoruba language. Iṣẹ́ tí mo fẹ́ràn jù òun náà ni ẹ̀kọ́ èdè Yorùbá. I love teaching people Yoruba language. Mo fẹ́ràn láti máa kọ́ àwọn ènìyàn ní èdè Yorùbá. I love being around people that makes me laugh. I love being around people that makes me laugh. Mo fẹ́ràn láti máa wà láwùjọ àwọn ènìyàn tó bá ń fún mi ní ìdùnnú, láwùjọ àwọn ènìyàn tó ń múnú mi dùn. That will be the end of our today's class. Like, comment, and share. I love you.